قل اللهم مالك الملك اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولد الليل في النهار وتخرج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب. الله Fàṣẹ́rù Abdulmumin tó fẹ́ wé láwà ní ọ̀tún ìmáàmù ti. Allahu Akbar. Ọlọ́run ló sọlá fún bẹ́ẹ̀. Ọlọ́run ló ní ibi tó ń fẹ́ sọlá kalẹ̀ sí. Ó ní ibi tí ọba lọ́lá ló máa fọlá sí. Ó ní ibi tó bá lọ́ba wà òun ọmọ ṣàlékún ọlá fún un. Lẹ́yìn wọn bá ti dúró tó. Lẹ́nìí ní ọba lọ́lá ní akínyẹ̀wà tẹ́lẹ̀ ọláwọ̀ rẹ̀. Láwọ́láwà la kò bá ìlú àṣẹ ọlọ́run gbọ́ láwọ ilé rẹ̀. Ó kọ tàbí ìta tuntun la fẹ́ máa kọ. Ẹni tí ọba níta ilé wọn níta. Ó sì mú wọn láwọlé rẹ̀. Ó mú wọn láwọlé tí nínú Ànábì Muhammad. Láwọ Mẹ́kà. Ọlá báyìí ní ká nílùú. Ọlá báyìí lọ́sẹ̀ bẹ̀rẹ̀ ni. Ibi tó lọ sì sọ̀kalẹ̀ sí àtúmọ̀ ìpé ibi tó lọ wọ́n sọ̀kalẹ̀. Ìjẹta ọkàn mi ìlàmú lọ. Nígbà tó lọ́hún ṣe tán. Ọba fẹ́ jí nǹkan padà ní ìṣẹ̀yìn kan. Lóyè o. Mo sì fọwọ́ sọ̀yà, mo sì ń búra níwájú Ọlọ́run ọba wípé ìfìtè èèyàn ṣe. Táwọn èèyàn fi wá mọ sọ pé tìtorí èèyàn báyìí, tìtorí ẹni báyìí ló fi ṣe. Allahu Akbar. Tí wọn ò ní máa sọ pé torí Ọlọ́run lè ṣe. Pé Ọlọ́run ló gbà fún. Nítorí tí bá fẹ́ fi tèèyàn ṣe. Gbogbo nǹkan Ọlọ́run la fi ṣe ó. Ẹ má sì ti fi tọ́lọ́run ṣe ní ẹni tọ́lọ́ yàn ní ìsìn. Ọlọ́run ló yàn án. Kì í ṣe pé mo fi ti èèyàn yàn án. Wọ́n bá fẹ́ fi ti èèyàn yàn án ni. Wọ́n bá fẹ́ fi towó yàn án. Wọ́n na ìgbà lọ́wọ́ ẹ̀. Tọ́lọ́run bá pàṣẹ owó lẹ̀ o. Torí iyì lọ́ọ̀bá ń bi tọ́lọ́run. Iyì náà ní sì máa ń mú owó wá, ìmọ̀lá wá. Ọlọ́run tí ń pẹ́lá ńlá gbọ́kànlé. Ọlọ́run tó sọ ọlá kalẹ̀ sílé tiẹ̀. Yóò sọ ọlá kalẹ̀ sílé tèmi náà o. Yóò sọ ọlá kalẹ̀ sílé yìí o. Ní àbá tí fi ọlá dojú tó yẹ kọ́lá wà. Ọlọ́run ọmọ sọ lákàlẹ̀ síbi. Èyí wo wọ́n láṣẹ ń lọ òkè, wọ́n lá wá ń lo òkè, ọmọ ìrìnlẹ̀. Ọmọ wo nílé lóko lẹ́yìn odi níbikíbi àwọn tó ti lọ́lá tó túbọ̀ máa lọ́lá sí. Ẹni tí ò tí ì ní ọlá máa wọlé ẹ̀. Báwo láṣẹ wọlé ẹ tí òru kan rẹ̀ tó ń gbọ́n ọmọ kankan wípé àwọn Allahu Akbar. Gbà pé ìwọ lọ lákàn Ọlọ́run ló sì sọ bẹ́ẹ̀. Kìí ṣe èèyàn. A bá fi mọ̀nàfíkì kún èèyàn tẹ́ o. A ti ráwọn èèyàn tó wà níbà ilé nìí pé kò sí ọ̀rọ̀ mọ̀nàfíkì lọ. Torí pé a ní ibi tá ti jẹ́ àbọ̀.
àdúpẹ́ gan bára mi dúpẹ́ pé n ò ṣiṣẹ́ pé ìtọ́sọ́nà ọlọ́run la fi ṣe ní àṣẹ ọlọ́run ṣe ọba kan ṣoṣo tí ò pé méjì ọba tó ń sọ látẹnìkan ìbílẹ̀ rẹ̀ ọba tí ń jẹ́ kábíọ́ òsì ربنا أفرج علينا صبرا آمين يا الله آمين 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 لا تجعلنا فتنة قوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين mo tọrọ tó mo wá bẹ̀bẹ̀ lọ́dọ̀ Ọlọ́run fún ọ fún tó fi ṣepò yìí ربنا أنزل علينا مائدة من السماء آمين آمين خيرنا وإياك منك وارزقنا وأنت خير الرازقين ọba tí ń sọlá fún ìfọsọlá fún kó ṣe fún gbogbo wa náà lọ́mọ rí bẹ́ẹ̀ ọba tí wọ́n fi ṣe tí ń sọlá tẹ́nìkẹ́ ìdílé ìfọsọlá fún ọ. آمين آمين adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Lẹ́yìn ìgbà tí gbogbo bọ́ọ̀dù bẹ̀rẹ̀ kó jókòó. Jazakumullahu khair. Board of Trustee àbí tí wọ́n náà sí àfi òfin wípé kí lòfin sọ tó fi sọ gbogbo ẹ̀ la tẹ̀lé gbogbo nǹkan tí ó yẹ ká tẹ̀lé la tẹ̀lé nígbà wá wo Ọlọ́run adájọ́ àgbà ló wá dájọ́ tiẹ̀ bíbá ni ó ṣe ibẹ̀ ni ẹ sì gbọ́dọ̀ lọ tí ọba ti lọ ọbẹ̀ yóò tẹ̀ àdáṣe o Ọlọ́run bá mi ṣe pẹ̀lú àṣẹ Ọlọ́run ṣe ọba kan ṣoṣo ọba àwọn ọba òun lọ́ba àwa ọba tá a wà lọ́wọ́ òun lọ́ba àjòyè òun lọ́dá ogbó èèyàn ó lọ́dá ogbó ọba àwọn ọba náà ọba tèmi rólé fún ọba tí mò ń ṣojú pẹ̀lú àṣẹ náà àṣẹ Ọlọ́run ọba náà ṣe kí wọ́n wí ọ̀rọ̀ àdùnmúmí dédé láwà ní ọ̀tún náà mo tilẹ̀ yóò Alága ṣọ̀kan. Èyí ni ọ̀rọ̀ náà kàn. Ẹ̀yẹ Central Mosque wọ́n ti bá fún ọ lọ́wọ́. Bàbá ni ẹ kọ́ wọ̀ yẹn fún wọn náà ká tó wí láàlẹ́ fún wọn. Allahu akbar. Ìgbà tí bàbá wa olówó tí wọ́n sọ̀rọ̀ lẹ́ẹ̀kan tí wọ́n ṣàdúrà fún wa, a rí igbákejì alága bọ́ọ̀dù hajj ní Ọ̀ṣun state, àlùfáà wa Hajj wa Ibrahim Bello. Lẹ́yìn ìgbà náà ni bàbá wa Àrẹ̀mọ wọlé ṣáájú àti gbogbo àwọn tí wọ́n tún wọlé lẹ́yìn ìgbà náà tí ojú ọ̀tá àléfà bàbá wa ọ̀tún ìmọ̀ọ́mù tàná àwọn náà ti wà ní ìkàlẹ̀. Hajj wa Ismail ẹja lórí ibú akí ara wọ̀sá ẹ̀dá. Bàbá ni ẹwé kọ́ fáìn ni o, ẹwé kọ́ fáìn dáadáa. Ẹ má ṣe rí Dọ́kítù. ayé wò wá wọ́n ní ṣe rú láwà ní tẹ́lú.
ẹ bá a fọ. ẹni tó jẹ́ ń wé ọmọ láwàní wé dáadáa. ẹ má jẹ́ wọ́n ní irú láwàní tí ẹ ń wé wò ní àwọn láwàní ṣe ẹ wé dáadáa ó yá. ẹni sùúrù. Ọlẹ́ ẹni sùúrù, bàbá ní ẹni sùúrù. ẹ tí ọba máa wé dáadáa ọmọ wé wò. Ọlẹ́ tí ọba wọlé kọ́ mọ́ wé. Social media ló ń wo láìpẹ́ yìí. Vamos a ver só como cabeça. Allahu Akbar. Allahu Akbar. Bless you. Doctor. ẹ má sọ bẹ́ẹ̀ o. Ẹja dúró bí táwa wáyé náà ẹjọ́. Ẹja ní sùúrù, ká ṣe àmínà. Ẹni ká ṣe àmínà. Àwọn olówó tilẹ̀ wo, wọ́n sára fún bàbá wa fún ìjọ tilẹ̀ wo. Bàbá lọ́rọ̀ owó kọ́. Ọ̀rọ̀ tọ́sọ́nà Ọlọ́run wọn bára wá ṣe. Bàbá láwọn ọgbà kọ́bọ̀. Ọlọ́run sì rí àwọn láàyè rẹ̀. Samawati wal ard. Ti wàlẹ̀ àrídà, ayé Ọlọ́run ọba lórí ayé. Ibẹ̀ ni mo fi ń búra. Bàbá láwọn fi àyè àlùbáríkà ní búra. Mo lè búra nítorí mo ò ṣe mọ̀nàfíkì. Bàbá láwọn ò ṣe mọ̀nàfíkì ẹ̀. Ọlọ́run ọba ni mo tẹ̀lé. Ọlọ́run ọba làwọn tẹ̀lé. Àgbàgbọ́ ní Ọlọ́run púpọ̀. Ọlọ́run gbàgbọ́ nínú Ọlọ́run púpọ̀. Ọ̀tọ̀ ni kéèyàn bẹ̀rù èèyàn. Ọ̀tọ̀ ni bẹ̀rù èèyàn. Ní ìbẹ̀rù. Bàbá láwọn yìí bẹ̀rù èèyàn. Ọlọ́run nìkan. Ọlọ́run nìkan. Ọlọ́run má sì lọ. Ibi Ọlọ́run bá lọ. Ni mo lọ. Ibẹ̀ làwọn lọ. Gbogbo ayé sì ń gbọ́. Gbogbo ayé ń gbọ́. Ìtàn tèmi ni mò ń kọ yìí. Ìtàn tàwọn làwọn ń kọ yìí. Tí mo sì fẹ́ kọ́ nìkan dáadáa. Ìtàn làwọn sì fẹ́ kọ. Kí lè bá a rí àpò dáadáa. Àwọn lè bọ̀rọ̀ àpàdà jẹ́ fọ́lọ́hun. Dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Fún Imam Fún Imam. Tilẹ̀ Wo. Tilẹ̀ Wo. Abdulmumin. Abdulmumin. Adédèjì. Adédèjì. Ifá ìsàn. Àbálẹ̀ ní fàìsàn lọ àyè náà. Àbálẹ̀ ní fọkùnrin lọ àyè náà. Ọlálẹ́ fi lọ àyè náà.
Bàdá ìṣe ọlọ́run yóò rí bẹ́ẹ̀, yóò ṣe bẹ́ẹ̀. Kábíyèsí ọlọ́run. La hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Ẹ̀rọ ìjòkúlẹ̀ kẹwàá bá wọn ẹ̀kí wọn kẹfì yá mọ́tò. Allahu akbar. Ẹjọ́kúlẹ̀ kẹwàá bá wọn báyìí kẹyà fọ́tò. Bí ọ̀rọ̀ ṣe rí o náà ni bàbá wa Olúwo ni wọ́n sọ yẹn. Bí ó ṣe rí náà ni wọ́n wí wo. Nígbà ṣe àmín náà. Bàbá wa wọ́n lọ́dọ̀ bàbá alága sọ. Wọ́n ní wọ́n dàbà alága sọ̀kan. Wọ́n ti ya fọ́tò. Ìgbà tí a ṣe lé ìlọ́wọ́. Wọ́n ní pàtàkì. Ẹjọ́ wọ́n lẹ́yìn ẹ̀kẹ́ bọ́dọ̀ bá wá lù ẹjọ́ kò láàrin wọn. Ẹjọ́ kò láàrin wọn. Ẹjọ́ kò láàrin wọn báwọn. Allahu akbar. Wala quwwata illa billahi. Ẹjọ́ kò dáadáa. Ẹjọ́ kò dáadáa sí. Ẹjọ́ kò dáadáa. Ẹjọ́ kò dáadáa. Ẹjọ́ kò dáadáa kán lè yà fọ́tò wọn. Ọ̀yà fẹ́jẹ́ kó tẹ̀. Wọ́n ní ẹ̀pà sọ́dọ̀ bá lọ́wọ́ sí gbogbo ilẹ̀ Yorùbá. Ó ti yà. Wọ́n ní ẹ̀fọ́ sáàrin wọn. Allahu akbar. Ala bele mami wa maraba. Kona ruba nile baisi ba. Wọ́n ní wà lábí alẹ́ fi lò. Ìgbóná sẹ́wọ̀n kọ́ tọ́yọ́ tẹ́lẹ̀ yí lórí. Ilé yọ wáyé rí. Wọ́n gbọ́ta àlùbáríkà. Ẹ̀ṣẹ́ ló ní ọlọ́pàá bàbá sí. Gbogbo wọ́n mọ̀ lọ́wọ́jú sí. Ìgbégbà àlàáfíà náà fi lò. Wọ́n lẹ́kọ̀ọ́lá nílẹ̀. Wala quwwata illa billah. Ana mẹ́kẹ́ àbá Olúwo báyìí. Ana mẹ́kẹ́ wáyá lọ́dẹ́ àdúrà fún wa. Wáyá náà. Àbá lè sàdọ́ fún wa tún ìmọ̀ gbogbo lẹ́wọ́. Ẹgbójú òkè bàbá. Akí àgbà wa ìkùnlẹ̀ ayé ládájọ́ kò rí lónìí. Akí àwọn àgbà ní o. Ṣé ọba wà kí ìgbọ́gbọ́ wálẹ̀ náà? Owó mọ̀ ọ̀rẹ́ yìí o. Yá wọ́n dá àbáwá jókòó. Wọ́n lọ sí ní alówó náà rí. Ẹ má jà náwó sókè fáànù ṣiṣẹ́ lọ́wọ́.
Ìwà bá wa ya. Dókítà bá wa ya. Asuma. Allahu Akbar. Baba. Afọn, please hold on. Please hold on. Afọn, ní sùúrù díẹ̀, kò ní sùúrù díẹ̀. Ẹ dákun àwọn bàbá dókítọ̀, bàbá alága ṣọ̀kan, bàbá sóyè àlá, bàbá ìmọ̀mù akéwùkàwé. Ọ̀yà lẹ́mú bá, ẹ jẹ́ ká mú bá. Ọ̀yà yasẹ̀. Wàá má máa jágó láṣẹ. Ajánásí àgbà gbogbo ìlàrọ̀bù ẹ máa bọ̀ wájú báyìí. Ẹ̀jẹ̀ introduce wọn látàárọ̀ àti wọ́n já tó wà ní látàárọ̀ ní àti wà ní látàárọ̀ ní introduce wọn. Ẹjọ́ jẹ́ ká fẹ́ báyìí, ẹjẹ́ ká fẹ́. Ọ̀yà ẹjẹ́ ká bọ́ sẹ́yìn àga yẹn. Ẹ̀yà àga yẹn. Ọ̀yà ẹjọ́ láfọ̀ ẹjẹ́ ká rí. Ẹ jẹ́ ká bọ́ sẹ́yìn àga yẹn jọ dákun. Bàbá Musa là ń sọ ni. Ẹjọ́ ẹ jẹ́ ká súnmọ́ ẹ̀yìn. Ẹ jẹ́ ká súnmọ́ ẹ̀yìn. Ẹjọ́ sá. Ẹni tí ọba ti súnmọ́ yẹn gbà fún rẹ̀. Ẹ̀yẹn là ń bọ̀. Ẹ sà ẹ̀yẹn ni láǹbọ̀ 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 ẹ̀jẹ̀ bọ́ sẹ́yìn ẹ̀jẹ̀ bọ́ sẹ́yìn. Bàbá ẹ̀yẹn tẹ̀ ń bọ̀ ẹ̀jẹ̀ bọ́ sẹ́yìn ẹ̀jẹ̀ bọ́ sẹ́yìn. Ẹ wá dúró lẹ́gbẹ̀ẹ́ báyìí. Ẹ̀yìn ẹ̀lẹ́wà ẹ̀yìn ẹ̀lẹ́wà ẹ̀jẹ̀ bọ́ sẹ́yìn. وبالعزة عما يصفون والسلام على المرسلين